ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun àbíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá bóyá tó mà tiẹ̀ kú o ká tó ṣàna ṣe dáadáa. Aṣọ híhun ní ilẹ̀ Yorùbá. Aṣọ híhun jẹ́ ọ̀kan pàtàkì lára iṣẹ́ abínibí ìran Yorùbá, eléyìí tí ó wọ́pọ̀ jùlọ ní ìlú Ìṣẹ́yìn. Àwọn ìgbésẹ̀ pàtàkì tí wọ́n máa ń gbé ní alákọ̀ọ́kọ́, òun ni yíyan àwọ̀ tàbí irúfẹ́ àrà tí wọ́n fẹ́ fi aṣọ tí wọ́n fẹ́ hun dá. Nígbà tí wọ́n bá ti yan àwọ̀ àti àrà tí wọ́n fẹ́ fi dá, ohun kejì tí wọ́n á ṣe ni àlùpọ̀ àwọ̀. Bóyá pupa wà níwájú, omi aró tẹ̀lé, bóyá àwọ̀ òféèfé àti omi aró ni wọ́n fẹ́ lò, wọ́n á ṣe àtòpọ̀ àwọ̀ náà. Lẹ́yìn eléyìí ni wọ́n á wá da òwú, eléyìí ni wọ́n pè ní òwú dídà. Lẹ́yìn ìgbà tí wọ́n bá wá ti da òwú yìí papọ̀ tán, wọ́n á wá fi táàsì, wọ́n á fi pò ó. Táàsì ọ̀hún á ti ṣe tí ó ti gbóná. Lẹ́yìn ìgbà tí ó bá ti wá jiná dáadáa ni wọ́n fi sílẹ̀ kó tutù. Ìgbà tó bá tutù tán, òun ni wọ́n á fi po òwú tí wọ́n ti dà yìí. Lẹ́yìn èyí wọ́n á wá sá tí á gbẹ. Nígbà tí ó bá gbẹ, wọ́n á ká kúrò ní orí sá. Wọ́n á wá ta bí wọ́n bá ṣe fẹ́ kó rí. Bí wọ́n ṣe tá yìí ni wọ́n ó ṣe wá jókòó sí ibi ọpọ́n ìhunṣọ wọn tí wọ́n ó ti wá tò ó ní títa yìí. Wọ́n á tò bí wọ́n ṣe fẹ́ kí ó rí gan. Òun ni wọ́n á wá bẹ̀rẹ̀ ìjókòó híhun ẹ̀. Ìjókòó híhun ó sì wà lọ́wọ́ irú àrà tí wọ́n bá fẹ́ fi aṣọ òfì ọ̀hún dá. Ìjókòó híhun ìmíì máa gbà wọ́n tó wákàtí 6, wákàtí 9. Ó wà lọ́wọ́ irú àrà tí wọ́n bá fẹ́ fi aṣọ ọ̀hún dá. Eléyìí sì jẹ́ aṣọ tí wọ́n máa ń hun yìí la máa ń pè ní aṣọ òkè láyé àtijọ́. Láyé ìsìn àwọn míì á sì máa pè ní aṣọ òfì. Ó jẹ́ ọ̀kan pàtàkì lára aṣọ ìdánimọ̀ Yorùbá. ìṣẹ̀dálẹ̀ bàbá wa.